ètò lórí Ayekooto TV. Irú ẹyẹ bí ọ̀kẹ́ ò sí nígbó. Bí kìnìún ọlọ́lá jù ajégunjẹran ò sí pé méjì láwùjọ ẹranko. Tọ́rọ̀ bá dọ̀rọ̀ ètò tó kọ́ni lọ́gbọ́n àti òye tó ń tàròjinlẹ̀ tó kún fọ́fọ́ fàṣeyọrí àwọn ẹ̀dá láyé. Kí la rí gbọ́ lọ̀gá? Lórí ètò Kí la rí gbọ́? Lẹ́ ó ti máa gbọ́ ọ̀tún ìròyìn tó kún fọ́kàn òjọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. In line with media ethics and practice that full of truthfulness, fairness, credibility, objectivity and balancing. Nípa pé káyẹn nàná ọ̀rọ̀ kó dá sáká láì fi gbákan bọ̀kan nú lórí ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Bó ṣe nípasẹ̀ àgbẹ̀, ètò ẹ̀kọ́, ọ̀rọ̀ ìlera, ètò ìrànlọ́wọ́ táwọn olóyìnbó ń pè ní humanitarian, ètò ìṣèjọba àwarawa, orin, ijó àti eré ayò. Níbi tẹ́tí máa pàdé bàbá wa ọmọ borí owó fúnra lára rẹ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ́ bá ní. Bóyá ẹ̀ ń sì fẹ́ bá wa dòwò pọ̀ léyìíkéyìí ìlú tẹ́ bá wà. Ẹ lè pè tàbí kẹ́ WhatsApp wa lórí +971 503 430 843. Ẹ má gbàgbé o wípé lórí Ayekooto TV lẹ́ ò ti máa wò ó láìsí tàbí ṣùgbọ́n wọ́n ní wọ́n pé tàbí kankan lórí ètò Kí la rí gbọ́. The truth must be told. Akí ẹ̀yin wa bẹ́ẹ̀ tún kábọ̀ sórí ètò wa fún tòní. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń wò wá fún gbà ọ̀pọ̀. Orúkọ tí mo yí padà ọmọ borí owó Adéníyì, òun náà ni orúkọ tí bàbá àti ìyá tí wọ́n sọ mí. Ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní tí ó ń wo ètò wa lórí Ayekooto ilé tí a mọ̀ sí Kí la rí gbọ́, mo á rọ̀ yín pé kí ẹ bá wa subscribe sí orí YouTube channel wa. Bẹ́ẹ̀ sì ni kí ẹ bá wa tẹ lóṣàbẹ̀ kẹ́lẹ́ jẹ́ àkọ́kọ́ tí ó máa rí àwọn ètò wa bí a bá ń ṣe mọ́ wá fún yín ní ọlọ́kanjọ̀kan. Ẹ má dẹ̀ gbàgbé láti bá wa fún ètò yìí ní tumbling kí YouTube algorithm kí wọ́n lè rí ètò yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n yóò pín ká fún àwọn abala eléyìí tó kù tí wọ́n ní. Lórí ètò wa fún tòní a tún ti dé bí a ṣe dé. Kó tó di pé a mọ̀ lọ, a fi ètò yìí a fi dúpẹ́ lọ́wọ́ Oriyomi Hamzat pẹ̀lú iléeṣẹ́ wọn pẹ̀lú àwọn ètò tí wọ́n ń gbé jáde eléyìí tí ó ń kọ́ àwọn ènìyàn ní ọgbọ́n kan tàbí òmíì, torí pé ìntàmọ̀ fi hàn wá lónìí ọ̀dọ̀ wọn náà ni a ti rí àwọn ètò ọ̀hún a sì fún wọn ní àpọ́nlé ọ̀hún lọ́pọ̀lọpọ̀. Gbogbo wa la rántí arábìnrin èyí tó sọ pé kí bàbá kan kó bóun pe orí ọkàn pé kí ọkàn kó jáde kó má padà wọlé. Gbọ́dọ̀ láti rí ojú arábìnrin yìí tó ní pé kí ọkàn pé ṣe ni kó jáde, tó bá ti wá jáde lọ kí ó má padà wọlé mọ́. Gbogbo wa la rí nígbà tí arábìnrin yìí tó sọ̀rọ̀ tí bàbá yìí sọ pé ó yá Olúgbòhùn dìde Ajíbọ́lá Ajagun lórúkọ tí wọ́n ń pe bàbá yìí. Bàbá yìí fi tí a mọ̀ sí ìfọmọnìyàn ó fi ṣe lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ kárí wípé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ tí wọ́n jẹ́ oníṣègùn àdáhùnṣe, tí wọ́n jẹ́ babaláwo tó jẹ́ pé wọ́n sì dúró lórí òótọ́ tí Ajíbọ́lá Ajagun tó lórí ló jẹ́ kí àṣírí obìnrin yìí ló jẹ́ kó tú. Ajíbọ́lá Ajagun sọ̀rọ̀ pé gbogbo ìgbìyànjú òun láti sọ pé arábìnrin pé mo wulẹ̀ sọ pé pọkọ ẹ̀ a lè bọ́ ṣe tí ọkọ rẹ̀ ò nífẹ̀ẹ́ rẹ̀ tó jẹ́ pé yóò bẹ̀rẹ̀ sí ní kó fún ọ. Àmọ́ tarábìnrin sọ ni pé ó lóun ò fẹ́ bẹ́ẹ̀. Ó ní àyàfi kí ẹ̀mí ọkọ òun kó bọ́ kí òun lè jogun ṣọ́ọ̀bù èyí tó ní. Ẹ wo bí arábìnrin ọ̀hún, ẹ wo bó ṣe rẹwà tìmùtìmù, kẹ́gbìn dà sínú. Ojú ló rẹwà, inú ló dúdú. Ojú ló rẹwà, àkéèké nínú. Ojú ló rẹwà, inú ó jìn ju ọ̀run lọ. Ojú lẹ́wò tó rẹwà tó gúnrégé yìí tó jẹ́ wípé bóbìnrin bá kó ilé lọ́nà, a ní tí ò bá jẹ́ ìyàwó òun, a ní kó sì jálè òun. Ṣùgbọ́n láìmọ̀ pé ikú ti pani, àkéèké ti tani látàpá, òun náà ni arábìnrin yìí. Àmọ́ kàyéfì ni pé ọkọ ẹ̀ sọ wípé ó sì ń gbé àwọn ìbejì olóṣù méje, ó sì ń gbé wọn dání lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣé bí wọ́n sọ wípé àwọn ìbejì gan ò kí yálé aṣebi, àwọn ìbejì wọn ò kí ya ọ̀dọ̀ ẹni tó bá jẹ́ pé oró nínú ẹ̀. Àmọ́ bí ti ìbejì arábìnrin yìí àmọ́ bó ṣe jẹ́. Àmọ́ níbi tí a bọ̀ lọ́kọ̀ yìí, ọkọ arábìnrin yìí ó ti padà wá gbé ẹnu sí mic lọ́dọ̀ Oriyomi Hamzat. Lórí ètò wa tòní Kí la rí gbọ́, nta tún rí gbọ́ òun la tún mú wá fún yín lónìí. Ọkọ arábìnrin yìí ó ti padà gbé ẹnu sí mic, àmọ́ ọkọ arábìnrin yìí sọ̀rọ̀ ilẹ̀kùn. Ọkọ arábìnrin yìí ó ṣàlàyé
ó sọ ohun tójú ẹ̀ rí lálẹ́ ọjọ́ ọ̀hún, ó sọ orun oorun tó kùn lálẹ́ ọjọ́ ọ̀hún, ó sọ bí wọ́n ṣe pè é, kódà ó sọ bí ìyàwó òun ṣe ní wípé kóun àáfàá kan yọ òun lẹ́nu, kóun ó dákun kóun ó dábọ̀, kóun ó bá òun bẹ àáfàá ọ̀hún. Arákùnrin yìí ó sì ṣe bẹ́ẹ̀ lóòótọ́, tí ó sì mọ̀ wípé àáfàá yìí fẹ́ yẹ kúkú lórí òun ni, tí ó mọ̀ wípé ikú rùn lórí òun tí àáfàá yìí fẹ́ yẹ, tí ó mọ̀ wípé ìyàwó òun ti gbẹ́ kòtò kalẹ̀ fóun tí àáfàá yìí tó fẹ́ fi ìyàwó ẹ̀ dí kòtò, ṣùgbọ́n látàrí ìfẹ́ tó ní sí i ó rò wípé ìyàwó òun ni ó sì yẹ kí òun ó dáàbò bò ó. ó pe àáfàá yìí lóòótọ́, àmọ́ nígbà tó mọ̀ wípé tara òun gangan ni àáfàá yìí ń ṣe, níṣẹ́ lòun náà ló pàdídà ló yí padà, ó sì ní òun tọrọ àforíjìn lọ́wọ́ àáfàá yìí. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ̀yin ẹ bá tẹ̀ ń wò wá, ṣé tá a bá ṣẹni, tá a bá ń bá ní jà, ṣé ikú náà ló kàn ni? Ìyàwó tá a fẹ́ sílé tó ń dáná fún ni, tó ń ṣe oúnjẹ fún ni, tá a ń pè níyàwó ẹni, tá a mọ̀ pé bí aburú bá ṣẹlẹ̀ síyàn, ìyàwó ẹni lẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ké pè. Àṣé ìyàwó arábìnrin yìí, àṣé oró ti pani ni. Àṣé ìyàwó arákùnrin yìí, àṣé ikú ti pani ni. Àṣé ìyàwó arákùnrin yìí, àṣé àkekèé ti tani látàpa ni. Àmọ́ tí ó mọ̀ wípé ikú àti àkekèé òun lòun gbé sílé, ó sì ń gun orí ẹ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya. Mo bẹ̀ ògbó Olódùmarè, mo bẹ̀ wọn onílẹ̀ pé kí Olódùmarè kó dákun dábọ̀ kó máa sọ gbogbo àwọn ọkùnrin lọ́wọ́ kòtò ikú eléyìí tá a gbé tìrà tá a mọ̀. Bó ṣe wà líǹkì òun náà ló wà ń gbàǹjà o, ẹ má sì mí gbọ́ o. Bó ṣe ń bẹ lọ́kùnrin òun náà ló wà lóbìnrin. Kí Elédùmarè kó má jẹ́ kí orí wo gbàbọ̀dè, kí ẹlẹ́dàá wa kó má ṣe gbàbọ̀dè, kí orí wa kó má ṣe takò wá. Òun náà ni àdúrà tá a máa gbà lójoojúmọ́. Ìwọ tán bá ní kó bọ orí ẹ, rántí pé pàtàkì ní tá fẹ́ kó ṣe ni pé kí ẹlẹ́dàá rẹ kó má gbàbọ̀dè dì ọ́ lọ́jọ́ tí ọ̀tá tí wọ́n bá dẹkùn ọ̀ràn dì ọ́. Ìwọ tán ní kó rúbọ orí, tó ní Jésù Kristi ni ó gbọ́ ọ́, tó ní Ànábì Muhammad ni ó gbé ọ́, ó jẹ́ má ṣe rẹ, nítorí pé orí ẹni là bá bọ́ ká fòrìṣà sílẹ̀. Orí ẹni là bá bọ́ torí pé orí ẹni a máa gbé ni, orí ẹni a máa gbé ni lọ́jọ́ ìṣòro. Orí arákùnrin yìí, orí Ahmed òun ló gbé lọ́jọ́ ìṣòro. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí Ahmed gẹ́gẹ́ tóun gan fẹnu ara ẹ̀ sọ nígbà tó náà gbẹnu sí Mike nílé iṣẹ́ Àgídìgbò. Ajíbọ́lá Èṣùkẹ́mi. Owó bàbá Ògúnládé. Ajíbọ́lá Èṣùkẹ́mi. Owó bàbá Ògúnládé. Máa kó ẹrù ọkùnrin tó wà lọ́dọ̀ rẹ jáde kọ́mọ̀ bóyá òun ló ní. Ṣé ti gbàgbé rẹ̀ sílé pọ́tì? Mo ṣàkàrà ọmọ Nàìjíríà ni mo kó wá. Èṣù ọ̀bọ̀ kó wá. Èṣù gbé jáde o. Kí n máa mú ní 1 by 1. Ẹ̀yin arákùnrin ẹ máa wò ó sẹ́yìn lẹ́nu asọ́hún. Sẹ́yìn lẹ́nu ṣòkòtò ní. Ẹ̀sọ́ pé ikọ́. Èmi mo ní. Ẹ̀yin lẹ́ni. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ Ajíbọ́lá Èṣùkẹ́mi. Ẹni nìyẹn tọ́jú yùn. Ẹni nìyẹn. Mú mi. Aṣọ rèé o. Ta ló la arákùnrin ṣé wọn lọ lásán òun. Èmi mo nìyẹn náà. Ẹ̀yin lẹ́ni. Bẹ́ẹ̀ni. Ọ̀yá tún tọ́jú ẹ̀. Ajíbọ́lá Èṣùkẹ́mi kí ló kù. Owó bàbá Ògúnládé bàtà ni o. Arákùnrin ṣé wọn lọ ní bàtà yìí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà lẹ́tún ní. Gbogbo ẹ̀ mo ní. Kábíyèsí Olódùmarè. Ọ̀yá Ajíbọ́lá Èṣùkẹ́mi. Bàbá mi o. Ọ̀yá wá ṣàlàyé bó o ṣe pàdé ìyàwó arákùnrin yìí. Ẹ ṣeun bàbá mi o. Bó o lẹ ṣe bẹ̀rẹ̀ kó tó wá di pé tó ṣẹlẹ̀ lórí ètò Àgídìgbò ọwọ́ àṣẹlẹ̀ ṣàlàyé fọ́mọ Nàìjíríà. Àkọ́kọ́ èmi ò mọ arábìnrin náà rí ìrírí láyé dòní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tá a bá ti yọ orí pé káyìíra wa ní orí fóònù kúrò mi ò rí rí. Orí Facebook mi ló lọ ọlá pé Facebook mi Ajíbọ́lá Ajagun náà lórúkọ tí bẹ́ẹ̀ ń bíbẹ́ ibẹ̀ ló ti lọ lé ó dà ẹ lè chẹ́ẹ̀kì ẹ̀ báyìí kan mọ̀ wò ń bí gbogbo tá a fi kọ́kọ́ jọ sọ̀rọ̀ láyé. Ó kàn sálámọ̀ sí mi ló ṣe sálámù àlékún mo sì ní wà àlékún sálámù ó sì ní kí bóun sẹ́ndì fóònù nọ́mbà mi pé ọ̀rọ̀ wà ó sì mo yìí sẹ́ndì fóònù nọ́mbà mi sí mo ní kí ló dé ó ní òun mọ̀ mí àmọ́ òun mọ bàbá tó bí mi lọ́mọ
mo lọ bàbá tó bí mi lọ́mọ ó ní bẹ́ẹ̀ ni ó nígbà kan tó ń lọ sí ilé tó ń sọ pọ́jọ́ òun bí ọjọ́ òun ò yá dáadáa òun lọ lé wọ́n ní kó ń yọjú sí wọn kó ní ṣe ni wọ́n òun débi bẹ̀ wọ́n ṣiṣẹ́ fóun òun dẹ̀ dẹ́kọ̀ òun tà dáadáa àmọ́ ti padà wó ṣọ́ọ̀bù òun àmọ́ òun fẹ́ bá mi sọ̀rọ̀ nípa ọkọ òun ibi àti bẹ̀rẹ̀ náà nìyẹn kó tó mọ explain pé ọkọ òun ń cheat òun ń fìyà jẹ òun ìgbà tán ta ṣọ́ọ̀bù òun gbowó ọjà òun kó fún un ó fi ní ṣọ́ọ̀bù títí ẹ̀ ó ní tí sọ́ọ̀bù bá ti ní ṣọ́ọ̀bù bá ìfẹsẹ̀ múlẹ̀ dáadáa òun á ya òun sí ẹgbẹ́ kan fóun kò dẹ̀ padà ṣe mọ́ kí wá ló wá fẹ́ mọ̀ ń gbọ́ kí ló wá fẹ́ ó sọ pé ní òun fẹ́ kí ìyá jẹun náà padà kí àjẹta ni kó ìyá jẹ ọkọ òun padà òun fẹ́ fi ayé hàn torí kò tọ́jú òun àwọn obìnrin ní máa ń sẹ́ndì owó sí kì í fóun ní owó alájì ṣé mọ̀ pé ìkankan bẹ́ẹ̀ mo fẹ́ jẹ́ kí approve lálẹ́ mọ́ ìbínú bàbá wọ́n mọ àwọn bàbá mi ní máa sọ fún mi bẹ́ẹ̀ pé èpè yìí sí ní mú ogun ní máa ń sí níjà. ogun èsì ní mú èpè ní èpè ogun ní sí níjà. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ arábìnrin tí mo wá sọ ń bí lálẹ́ yìí èmi Abdulsalami Ajagun Ajíbọ́lá Ajagun tí mo bá fi kún bá purọ́ mọ́ kí ó sálẹ̀ bàbá mi bá mi jà ọ̀yún padà sọ́fà lálẹ́ kí n mọ̀ di ọ̀fà kí parẹ́ sọ náà àmọ́ tí ìbá pa mo fi èsù kẹ́mi mo tún fi kún Ògúngbèmí mo tún fi kún mo fi búra níwájú Ọlọ́run àti Elédùmarè tí mo bá pa irọ́ kankan mọ́ ní àyè tá a wà yìí kí wọ́n bá mi jà kí Elédùmarè bínú sí mi kó ká ẹni gbígbàdúrà kò níwájú mi àmọ́ tí ìbá fi kún gbogbo ẹni tí ń fi ẹnu sọ̀sọ́ kù sọ nítorí wípé mo wá sọ ọ̀rọ̀ ẹ̀ nítorí kí ẹ̀mí arákùnrin yìí mọ̀ bá a bọ́ mi ò mọ̀ rí náà mi ò mọ̀ rí àmọ́ mo wò ó pé abiyamọ ó kọjá pé ìgbà tó gbéṣẹ́ fún tẹ́ ìlọ́lọ́ fún mi kò fún mi lọ 10,000 náà àmì yẹn lè torí nǹkan tí ò tún 100,000 nítorí 100,000 lọ tá a bá fẹ́ fọ́ ọ̀rọ̀ yẹn èyàn ó fọ̀ yín rírí o àmọ́ promise pé tẹ́ bá ṣe kinní fún mi tán tó sì jẹ́ yìnyín la ó ní àwo kò sí tẹ́fẹ́tì ní ṣe fún yín tóbi ní bá ti ń sọ báńkì nìkan ti mì. bàbá àní mo ní èṣù mo sì ní ògùn tó kọ̀ǹfàmù téèyàn lè fi báyàn jà àmọ́ ẹni fi jà lórí ibi mo ti fi bẹ́ẹ̀ ẹni tó kọjá àyè rẹ̀ jà rí. ọtí pọ̀ lọ́wọ́. ẹ má bínú ìgbà tó bàbá bọ́ọ̀rọ̀ ṣe jẹnu. ọwọ́ lòun kàn fẹ́ kó o. kí n bó òun dábìrà fọkùn kí ló wá fẹ́ ibi tá a ti kọ́kọ́ gbé ọ̀rọ̀ ni pé ní stroke stroke láti kọ́kọ́ gbé ọ̀rọ̀ ó ní kó ní stroke. wọ́kùnrin stroke. mo fi ọjọ́ tí ìyá mi dẹ ẹ̀jẹ̀ lé mi lórí búra mo wá sọ pé kò nídìí kó ní stroke alẹ́bọ̀ ṣe kó mọ́ wò tá mọ́ tí ó jẹ́ pé ìwọ nìkan ni yóò fẹ́ràn rẹ dáadáa tí ó mọ tọ́jú rẹ tí ó mọ tọ́jú ọmọ rẹ mo búra lórúkọ Ọlọ́run ọba ó lóun ò fẹ́ yẹn mo fi Ọlọ́run búra ó lóun ò fẹ́ yín kí ló wá fẹ́ ó ní yín gangan àmọ́ wọn ò gbọ́dọ̀ mọ̀ pé òun lòun ń ṣe gbà tá à ń bá bọ̀ ó ní stroke yẹn pé kò pé mo ní stroke yẹn ó lára rẹ tó lè yá pé kó ní accident kan gé ẹsẹ̀ rẹ̀ méjèèjì mo dẹ̀ ní proof ẹ̀mí tá a ti jọ sọ́nbi bí yìí oyin delete ẹ̀dùn ní mo ní ronú sí dáadáa ó lè já sí kú o tabaníkó accident kẹsẹ̀ rẹ̀ kàn gé accident lè padà já sí kú o kí n sì fi dẹ́rù bá pé tó bá kú ńkọ́ ó ní tó bá fẹ́ kú kó mọ̀ lọ. ó ẹ̀dẹ̀ rìkọ́dù ẹ̀. mo rìkọ́dù ẹ̀ mo lè play rẹ̀ bíbí nísìn. irọ́ ni bàbá wà ń bẹ̀ play rẹ̀ bàbá wà ń bẹ̀ yẹ̀ wò. ẹ yẹ wá ajá àti obìnrin wò sí bí ẹ fẹ́ máa fi kún. ẹ abẹ́ rí nǹkan alájì. ọyọ ẹgbẹ́ jáde ẹ jẹ́ ń wò ẹ̀yin ọmọ. Ògúngbèmí. ok. Ògúngbèmí èsù kẹ́mi. mi fẹ́ kó wà lójú kan mi fẹ́ kó rí ẹsẹ̀ mi fẹ́ kó rìn mi fẹ́ kó fi ẹsẹ̀ mi fẹ́ kó fi rìn mi fẹ́ kó wá. ẹ dá kíní padà sẹ́yìn ẹ jẹ́ kí n wọ ọkùnrin tí wọ́n fẹ́ bọ́ọ̀lù ṣe é ṣe báyìí ẹ̀yin ọmọ yìí. mi fẹ́ kó wà lójú kan
mi fẹ́ kó rí ẹsẹ̀ mi fẹ́ kó rìn mi fẹ́ kó fi ẹsẹ̀ mi fẹ́ kó fi rìn mi fẹ́ kó wá níwà accident tẹ́nì kankan tí wọ́n ní fúnra tó dẹ̀ jẹ́ pé ẹsẹ̀ mi ó máa damage débi pé kò ní rí fi rìn mọ́. tó ti tán. ìtàn fẹ́ mú wá bí àpẹẹrẹ ni. Ògúngbèmí. bàbá mi o. Èṣù kẹ́mi. bàbá mi o. ó lóun fẹ́ kọ́ wà lójú kan. bí ó ṣe wí náà nu. ó lóun fẹ́ kó damage débi pé ẹsẹ̀ yẹn kò ní fi rìn mọ́. mo fẹ́ yẹ kẹ́ bi ọkọ ẹ̀ pé sí ohun ẹ̀ náà ni àbí ohun kan mi. mo gbọ́ èṣù ni wọ́n ní wo èṣù ni tiẹ̀ dédé mi náà ṣe tèmi ó ní ohun ọ̀fẹ́ kí wọ́n fura sóhun rárá. bẹ́ẹ̀ ni ó fẹ́ràn ara ẹ̀ náà wí níjọ́ tó pè sórí tó fẹ́ bólúgbò sọ̀rọ̀. bẹ́ẹ̀ni ìgbà ọjọ́ ẹ̀ lọ sọ pé kó kú. bẹ́ẹ̀ni kẹ́nìkan kan máa bọ̀ ń jà sí ṣọ́ọ̀bù ẹ̀. bẹ́ẹ̀ni pé kí wọ́n sì máa wọ́n mọ̀ pé òun ló ń ṣe fura iṣẹ́ sóhun náà. rárá pọ́dọ̀ òun ni. bẹ́ẹ̀ni nítorí sọ lọ́jọ́ ẹnu. bẹ́ẹ̀ni níjọ́ tó ń pé olúgbòǹdìdé olúgbòhùn rẹ wo ni sọ pé olúgbòhùn wá sí délé. olúgbòhùn mọ̀mọ́ máa ń dìde àmọ́ pé tán ni. wọ́n pè tán bí o délé o tó pé o. olúgbòǹdìdé ọjọ́ tó lúwẹ́ bá bímọ ti ọjọ́ náà ní kí ló rìn. porúkọ pé ẹ̀ lọ́jọ́ yẹn náà. Ahmed. Mr. Ahmed ẹ káalẹ́ sà. ẹ kálẹ̀ sà. Ó ga o. lágbára. Ó lágbára o. báwo ló ṣe rí lára yín báwo lẹ ṣe ń fi báyìí. tí n bá sọ tí mo ṣe ń fi ó sì dàbí pé mò ń lálàá ni torí mo sì ń imagine ẹ̀ tí náà pé pé ṣó possible ṣá bó gbogbo evidence yìí 100% kò sí àyè. ohun tẹ́ gbọ́ yẹn sóhun ìyàwó yín ni. gbogbo ẹ̀ evidence ni 100% sure ni ohun ẹ̀ ni. ẹ jọ ṣẹlẹ̀ kan náà lẹ́jọ́ ń sùn. bẹ́ẹ̀ni. bọ́ ẹ̀ sórí bẹ́ẹ̀dì kan náà o. inú yàrá kan náà lájọ ń sùn orí bẹ́ẹ̀dì kan náà. orí bẹ́ẹ̀dì kan náà. kábíyèsí olódùmarè ọkùnrin yìí ó ti kú ilẹ̀kùn ọ̀run ò sí fún ọ ní. adúpẹ́ fọlọ́ mo tiẹ̀ dúpẹ́ fọlọ́ fún yẹn dúpẹ́ fọlọ́ torí mi mọ ibi tí mo ti àánú yẹn gbà. àánú ńlá ni o. mo dúpẹ́ fọlọ́ mo dẹ̀ tó wá dúpẹ́ lọ́wọ́ àfa yìí mo dúpẹ́ gan inú mi dùn gan. jọ torí Ọlọ́run mo ń gbẹ. ó ti pa mí sáyé tán èmi ò mọ anything a lè máa bá mi sọ even nǹkan alẹ́ ọjọ́ tẹ pè mí yẹn gan mo ṣe délé ni kò pẹ́ mo kọ rí mẹ́sẹ̀gì yẹn ìjọ yẹn tẹ̀ alẹ́jọ́ yẹn nǹkan tí mo rà wálé fún 20,000 plus food stuff nìyẹn nǹkan ó jẹ lásán nìyẹn ó ní iye tó ń gbà léde 4,000 naira ni máa fún léde àwọn aláwàsí náà tó wà mẹ́ so báyìí pè mí lálẹ́ ọjọ́ yẹn gbà mo kọ rí mẹ́sẹ̀gì yẹn mọ̀ kí ló ṣẹlẹ̀ èmi àti ọjà náà ṣé ó lọ gbẹ́jọ́ mi lọ fún Hamzat mo ní ibi nǹkan tó bá tiẹ̀ fẹ́ gbẹ́jọ́ mi wàá ṣẹ̀ṣì pè mí àbí kó sọ fáwọn fámìlì mi àbí èèyàn tẹ́jọ́ sọ bí ọ̀rẹ́ ẹ̀ kan ṣáà wà so bóyá igi ni ó kàn ṣọ́ọ̀kì ni bóyá ńlá kàn ní òun ti rógo òun ṣe ìgbàlá kí ni nǹkan tó ṣe ẹ́ ó ní kí ni kò wáyé òun ti ta kí ló ṣẹlẹ̀ kò wọ́wọ́ sọ lálẹ́ ọjọ́ yẹn èmi ṣàwọ̀ wọ́ ó dẹ̀ ṣe àbúrò ẹ̀ ṣe ń dùn mí àbúrò ẹ̀ kan wà lọ́dọ̀ mi tí ìyẹn ṣe ọjọ́ wa ní bí àbúrò ẹ̀ ti máa wọ bí 5 years àṣìdọ́ ń gbé bóyá ní kí ẹ ṣe make indomie ẹ ṣáà make indomie wá ní ṣe màdé mo ní mo jẹ́ pé kó máa wọ̀ èmi kò bọ́ síta mo lọ ra coke because bóyá ń ṣe lọ́jọ́ yẹn gan mo pé mo mọ̀ nǹkan tó ń wọ̀ yẹ̀ ǹjẹ́ lọ sùn tèmi so the next mo kọ ọjọ́ kejì bíi 5 o'clock èyí tí ní bó ló ń lọ worst part ìbejì wà lọ́wọ́ ẹ̀ ọkùnrin méjì 7 months. tó bí fún ẹ. ọlọ 7 months wà ọkùnrin méjì wà lọ́wọ́ ẹ̀ so bóyá kó àwọn ọmọ yẹn wọn náà níbo ló ń lọ ó ní òun lọ sọ́dọ̀ àǹtí ẹ̀ pé kankan ní òkè but jẹ́ kí 6 o'clock kí ló lọ 6:30 ó wá ní time máa lọ kíní kankan mọ́ ni
but tó bá fẹ́ lọ má tiẹ̀ lọ one chance kó má tiẹ̀ lọ bọ̀ wá careful ṣá ó dẹ̀ gbá wọn méjèèjì so first born mi yẹn náà ó mú yẹn dání ó tẹ̀ ẹ́kọ́ sọ pé ṣé màá mú lọ ṣọ́ọ̀bù wánà ṣé mo mú lọ ṣọ́ọ̀bù ní àtijọ́ pé tí bá máa mú lọ ṣọ́ọ̀bù máa ti jẹ́ kó mọ̀ pé màá mú lọ ṣọ́ọ̀bù lọ́jọ́ yẹn pé but mo lè mú lọ ṣọ́ọ̀bù ókè ní òkè àwọn ò ní pẹ́ ó dẹ̀ ní kí n drop kí pé tí ó máa lọ so bó ṣe lọ nìyẹn èmi dẹ̀ tún sùn padà so wàá tí mo kọ message kan mo kọ rí láàárọ̀ kùtùkùtù òun ti tẹ̀ láì nọ́mbà mi láti alẹ́ àná pé ṣé mo rí nǹkan tó ṣẹlẹ̀ mo ní pé mi ò ti pé mi ò ti pé mi kò sùn ni wà ní pé mo máa fọwọ́ dẹ̀ sí ni. ta lẹ́ni yẹn. mo ò mọ̀ rí but ó mọ̀ mí ní shop. ok. so ìyẹn rà pé yẹn máa ń follow yín dáadáa ìyẹn wà náà ó mọ ẹni yìí náà ó wá lóòótọ́ ní tẹ̀yà nọ́mbà mi látàlẹ́ Friday yẹn ṣé mo rí nǹkan tó ṣẹlẹ̀ pé kò báyìí mo lè mi ò rí o pé ìyẹn láàárọ̀ Saturday even nǹkan mo rẹ wọn wá lọ́jọ́ Friday yẹn pé at least ó máa because mi like máa ra nǹkan bẹ́ẹ̀ ní every Friday so that ó máa easy láti artist fún lọ́jọ́ Saturday yẹn ìyẹn wá pé ṣé mo rí nǹkan mo ní mo rí wà náà ó máa forward ẹ̀ sí mi pé kí ni ìgbà tí máa rí báyìí mo lanu mo lápá jọ pé mo rí miss call kan lánàá but network too da yẹn èmi wá fi bí àwọn customer ni pé tó bá di ní ọjọ́ kejì máa pè wọ́n so mo jẹ pé òun náà lo ìjọ before then kí tó rí picture yẹn video yẹn ó sọ fún mi pé àfáà kan wà pé kíní kankan pé wọ́n post òun kíní kankan pé kíní ó ṣáà ní àfáà yẹn kémi pé nọ́mbà àfáà yẹn pé èmi nìkan mo lè pé nínú pé kó stop post yẹn kí nìkan tó lo dálẹ̀ fún ẹ because èmi ò like nǹkan báyìí ó ṣáà ní kí n jọ kí n pè ó forward nọ́mbà yẹn sí mi báyìí mo pé fine gba báyìí ló ṣẹlẹ̀ pé kọ́ọ̀tù kọ́ bá mi stop kìíní yẹn dóò mo tí nǹkan tó ṣẹlẹ̀ later tí mo wá kìíní yẹn moment yẹn mo jẹ́ lọ́pọ̀ báyìí ẹjọ́ o mo mọ̀ pé nǹkan báyìí ni ló ṣẹlẹ̀ o pé mo ṣáàbí wọn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pé kọ́ má bínú so after gbà yẹn ó dẹ̀ ti lọ since that Saturday. ṣé ó sì kó àwọn ìbejì rẹ lọ. ó kú lọ. láti Saturday yẹn báyìí o ò rí lójú báyìí. mo rí. àwọn fámìlì wọn tán wá pè ẹ̀ ń kọ́. gbà tó ń dẹ̀ àwọn fámìlì ẹ̀ ń pè mí so ìgbà tó dẹ̀ pé wọ́n ní kíní kò tiẹ̀ sí lọ́wọ́ mi mọ́ wọ́n àwọn fámìlì mi ló wà pé nǹkan tó yẹ pé wọ́n lè máa pa àwọn fámìlì mo dẹ̀ ọ̀dà òkè kí n jọ pé kí n forward nọ́mbà àwọn fámìlì mo dẹ̀ forward ẹ̀ sí wọn so àwọn àti wọn lọ́jọ́ máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti sẹ́ náà ó sì máa ń bẹ̀ ń gbà mo ní ẹ má bínú kò síyàn tó lè gba òkè ní káwọn náà fi ṣú ara wọn nà so ọdẹ ẹkọ tẹ so since then ọdẹ máa bá àwọn family mi sọ kíní ti kọjá nǹkan tí a lè yọjú mi pé gbàtọ́ pé Ọlọ́run ti ní bó ṣe ní bó máa rí ni. Ahmed ló kọ ọkùnrin yìí. bẹ́ẹ̀ni. Ahmed ṣé wọ́n lè bẹ òkú nínú sàárè. kò possible. Ahmed sọ ọmọ iye adúrú ọkùnrin tó kú lónìí nítorí irú ọ̀rọ̀ báyìí ṣùgbọ́n tí ayé ọmọ pé kú tọ́pa wọn nù. bẹ́ẹ̀. tí wọ́n sì tún lọ báyàwó pé ẹkún tí àwọn èèyàn ń sun náà ní ẹkún irú àwọn ọmọ kéékèèké tí wọn náà ìbá dà á lẹ̀ wọn bá wá mọ fúyàwó rẹ lówó wípé Ọlọ́run ọba wo mọ béèyàn bá wá ti wọlé yóò wá wò pé pẹ̀lú àwọn ọmọ kéékèèké yìí àánú ìyàwó ẹ̀ ní sì ń ṣe mí tí wọn ò ní mọ̀ pé ìyàwó lọ pàdánù Ahmed. àwọn ẹbí ìyàwó rẹ mọ̀ láyà o àbí ẹlẹ́sùn lé ní bí èsù kẹ́mi. kò yé mi o. wọ́n láyà láti tún bọ́ sọ̀rọ̀ o. tí o gbọ́ èyí tó sọ nídẹ̀ẹ́jọ́ sá nígbà tọkùnrin gbé olúgbòǹdìdé. nígbà in fact ìgbà tí mo wò ó mo fẹ́ lè máa tọ̀ sára rò ìlú dé. ọláyà gan ni ó yọ ọ̀tọ̀ ara. kí ni mo wá ṣe fún ẹ tó wá tó kó wá ò pé ya kó ló kọ̀ọ̀kan mi kí ló rò débẹ̀ mo ń tọ́jú ẹ̀ náà rárá mo tọ́jú ẹ̀ ń sìn yẹn yàtọ̀ èṣù ńlá ni èèyàn burúkú ni. dákun kí ló rò pé ó ṣe fún tó lè dùn tó báyẹn kí ló ṣe fún gan. bó o ṣe anything fún nǹkan tó kọ́ lè. ó ti sọ ohun tó ṣe o ó ta ṣọ́ọ̀bù ẹ̀ ó kówó fún ọ
òun náà lè ever sọ pé òun ní 500 naira nínú ṣọ́ọ̀bù yẹn kò lè ever sọ pé owó ẹ̀ wà ń bẹ̀ even nǹkan mi kan mo tún dá okòwò fún ṣọ́ọ̀bù tí mo ṣí fún lẹ́ẹ̀mejì tí wọ́n pé at the end of the day náà kò sí kankan bẹ́ẹ̀ ni kò lè ever sọ tèmi ṣe débí yìí o kó tún wá ibi tẹ̀ pé owó ṣọ́ọ̀bù yìí o. ọmọ nàìjíríà ẹ̀kọ́ ńlá kan lélẹ́yìí o gbogbo ẹ̀yin olóògùn ẹ̀kọ́ ńlá kan lélẹ́yìí gbogbo ẹ̀yin àfáà oníjàlábí ẹ̀kọ́ ńlá kan lélẹ́yìí gbogbo ẹ̀yin wòlíì tí wọ́n wá máa bá bí ẹ bá wọn ṣiṣẹ́ lórí ọkọ ni àbí lórí ọ̀gá àwọn lẹ́nu iṣẹ́ àbí lórí alábàáṣiṣẹ́pọ̀ àbí lórí ìyàwó sí ìyáálé àbí ìyáálé síyàwó ìyálà ìyá arọ ni wọ́n máa pa fún yín ẹjọ́ ọ̀bẹ́rí ni wọ́n rò fún yín wọ́n rojọ́ ọ̀bẹ́rí ara wàá gba èyí náà ta láti gbà wọ́n lẹ̀ láì mọ̀ wípé irọ́ ni wọ́n wá pa fún yín Ahmed ó fìyà jẹ ìyàwó rẹ̀ náà bó bàbá fìyà jẹ kò lè pé kú lọ́kàn lọ́rọ̀ rẹ̀. wàláhì àzìm mo fìyà jẹ ọ̀dà òun kó mi ọlọ́run mo fìyà jẹ bó ti kọ́ ẹ̀kọ́ tó máa ń tẹnu mọ́ náà ni pé mò ń kó bìn èmi wá sọ fún ẹ pé ọjọ́ tí pọ̀ ní mò ń kó bìn ó obìnrin pẹ̀lú mi so obìnrin tó ní mò ń kó ó obìnrin pẹ̀lú mi wà ní mò ń kó bìn so mo fìyà jẹ. tó o bá tiẹ̀ kó bí ìṣekú lọ́kàn tó kù rẹ ní ọmọ ọba alájọṣepọ̀ bọ́ ọba kú tán ni ṣekú lọ́kàn. in fact ọmọ nàìjíríà eléyìí lágbára o. ó lágbára. ọlọ wa sọ pé kò sí wàhálà bí mọ́mí rẹ̀ ọba ti gbọ́ eré ẹ̀sìn jọ ń ṣe fàájì lọ. irọ́ o kẹ máa ń misquote mi bẹ́yìn. ìwọ kọ́ lọ sọ èṣù kẹ́mi ògúnbùnmi abudu kí ló tún pera rẹ ọkùnrin yìí. Abdul Salami. èṣù kẹ́mi ògúnbùnmi Abdul Salami. owó bàbá Ògúnládé alájẹ fisi owó bàbá Ògúnládé. owó bàbá Ògúnládé lọ sọ lẹ́ẹ̀kan. ẹ bá gbọ́. wọ́n lẹ́yìn kọ́ àwọn ẹbí ìyàwó yín lọ sọ bẹ́ẹ̀ fún wọn. èsì ẹ̀yin lẹ sọ àwọn ẹbí ìyàwó wọn ni wọ́n àwọn ẹbí ìyàwó tí àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ọkùnrin kí wọ́n á níbò ló ṣe wá sọ̀rọ̀ akọ́yàwó rẹ ní báyìí. kò sí kankan mọ́ kò sí ó lè tó ti fojú wọn ni kò yẹ ẹ bọ̀ kò tiẹ̀ sí báwo mo ṣe fẹ́ kò possible mọ́ so lẹ́yìn kó máa lọ ń lọ ẹ̀ kí mi náà máa lọ ń lọ tèmi so kò tẹ̀ gbà ọmọ lọ́wọ́ ọmọ mélòó ló ti bí fún ẹ kó tó bí bèjì. ó bí ọmọ mẹ́rin ó kọ́ bẹ́ẹ̀ yọ kan obìnrin nìyẹn ṣé wàá bẹ́ẹ̀ mọ̀ pọ̀ tó padà ẹlẹ́kẹ̀rin tó máa bí ló wá bí bèjì. ó wá jẹ́ pé mẹ́rin ló wà nílẹ̀ báyìí. mẹ́ta. no ìkan padà. ó bí kan. ẹ̀kọ́ bẹ́ẹ̀ yọ kan so second born ó tún wá bí kejì second born yẹn padà so ẹlẹ́kẹ̀ta ló wá fi bí bèjì. ẹlẹ́kẹta ló fi bí bèjì ó wá jẹ́ mẹ́ta báyìí. èyí tí èsè bèjì tó sì wà ní àbúgbò ó mú un náà lọ. ó ti mú un náà lọ ọ̀ máa gbá lọ́wọ́ ẹ̀. wàá rí ọmọ wàá gbọ́ ọmọ rẹ wàá rọ́mọ rẹ gbà now ètèmi wá fẹ́ bí ẹ́sìn ni pé ẹ bá ń gbé fọ́tò ìyàwó rẹ̀ ìfáìn ó sì á kọ ọmọ tó fáìn báyìí lẹ̀. ṣé kò sẹ́lómi ta ni ibùn gan àti fẹ́lómi gan ṣe gan ó tẹ́rìbù o torí mo ní trust ẹ o. ẹ padà kúrò mẹ́ àti fẹ́lómi báyìí ti tẹ́rìbù. torí ìgbà tí bá ṣe wọn ti rọ màmá ìmáṣe máa imagine pé tó bá pé wá jẹ́ alẹ́ ọjọ́ ẹ̀rọ ni mo ò ní jẹ́ kó lọ tí mo ti notice ẹ̀ máa ti so mọ́lẹ̀ pé wọ̀. kí ni màá wá ṣe tó bá so mọ́lẹ̀. àjọ máa débì ni mo lè máa dárí jù o but àjọ máa débì ìdí tó fi ṣe irú nǹkan bẹ́ẹ̀ máa ṣàlàyé. ó ti sá lọ àwa ti ẹ̀kọ́ rò pé ẹ̀mí rẹ̀ ti fò lọ́ngbà tá a pé ìwọ gan wa pè ẹ̀ńjọ́ yẹn o bá wa sọ̀rọ̀ ni. suez ni ọjọ́ yẹn nǹkan oúnjẹ 20,000 mo kódà mo ń fa bọ̀ wálé báyìí tó mi ṣe délé báyìí báyìí ti wẹ̀ báyìí and 2 network ọ̀dọ̀ wa yẹn máa ń ṣe somehow tá a bá ti wọlé nǹkan tó fà á nìyẹn. ọmọ ìlú wo ni ẹ.
ọmọ Kwara State. Kwara State mọ̀ ló náà ọmọ ìlú kan náà lẹ́jẹ̀hùn. irọ́ ọmọ Ìkọ̀tún ni after Ọ̀fà. after Ọ̀fà ni. Òjòkú. ọmọ kìnínní lòun. ọmọ sàárẹ̀. ọmọ àlè sàárẹ̀ ni ẹ mọ̀ pé lọ́mọ sàárẹ̀ mà lájì inú gan bí àwọn ará ilé inú bí àwọn ará ilé púpọ̀ fa. rárá kì í ṣe pé ó ṣe tí ọ̀dà. ọmọ àlè sàárẹ̀ ni. ẹ̀sùn kẹ́mi. bàbá ọmọ sàárẹ̀ ọlọ́run ọmọ iye ọmọ sàárẹ̀ tó ti wórí ètò yìí ìwà dáadáa lẹ́ ń bá lọ́wọ́ wọn sàárẹ̀ olùpàkó yìí ṣe oníwà bí láti ìgbà tẹ́tí mọ́ gbọ́ sàárẹ̀ ọmọ àlè sàárẹ̀ ni àwọn gan sàárẹ̀. ẹ̀rù ọmọ bá wọn èèyàn nísìn tẹ́ bá fẹ́ fẹ́ ọmọ sàárẹ̀ tó tóbìnrin ni. ọmọ sàárẹ̀ kọ́ lèmi fẹ́ sílé ni kò pa mí mo ètò fẹ́yàwó kejì lé. ogun ẹ̀sùn tó nílé ni òjò pa ẹ̀sùn tó nílé ni. òǹgàn tí ìbá sílé òǹgàn ni wọ́n tún bá mi tọ́jú rẹ̀ kó sí àbúrò sí fọmọ sàárẹ̀ ṣébè mi yí gẹ́gẹ́ ọmọ sàárẹ̀ ni mí tó bá ṣe pé ní ó gbéṣẹ́ fún mi mi ò rí ọ̀nà gbé gbà ni ìnítú àṣírí ẹ̀ ìyín sọ pé ní yìí tá a fẹ́ ṣe yìí lé o yóò dàlẹ́ olórí ni o orí rẹ̀ lé o ìyá rẹ̀ làjẹ́ o àyè tún máa lò sọ̀nà bòmí fi máa gbó lọ́wọ́ rẹ̀ ni ìyín ò lè rárá mọ́ ẹ̀mí ọmọkùnrin yìí ló bẹ̀ mí lẹ́rù ọlọ́run máa ń yàn sí abúrífà lájìfà téèyàn bá mọ̀ mọ̀ sáà yóò mọ̀ làlìkí á mọ̀ mọ̀ ni. mo rántí ọ̀rọ̀ kan tó sọ́njọ́ yẹn ìṣúdùn mi. bàbá o owó bàbá Ògúnládé. ó sọ pé ìtọ́jú ọwá ni pé bọ́ ọba kọ̀ tó ṣe fún yóò tún. òun gangan sọ pé òun lọ ẹ̀mí rẹ̀ ó dùn mí tí ò wà ó dùn mí tí ò wà mo fi orúkọ lọ́n búra mo ní ẹnìkan tó ṣe káì tí ẹ bá kan gbé dàpẹ́ di planning ni mo sọ pé ní ẹnì yìí ẹ̀yẹ tó àgbàlagbà mo lè gbé fóònù fún pé ẹ dàpẹ́ gbà nímọ̀ràn ó ní kò sí ìmọ̀ràn kankan yìí tó wù ohun tóun ó ṣe nu tí n bá wá sọ pé ní mi ò ṣe yóò fẹ̀mí arákùnrin yìí ṣòfò ó lè padà poison tí ó sọ pé ó jẹun wá láti ta ni. ìtẹ̀mí èmi ò bá arákùnrin yìí rì kò sí iye tó fẹ́ fún mi bó fún mi lówó ìnígbà mo búra lórúkọ Ọlọ́run bó fún mi ní mílíọ̀nù ìnígbà èmi ò ráyè gbòòyìn Ọlọ́run náà ṣe níwọ̀nba ayé ti tèmi náà fẹ́mi náà mo fọ ọlọ́ba sẹlẹ́rì sáàdù Ọlọ́run ni a lè dún Ọlọ́run náà. babalẹ̀ ìgbà mi nílùú Ọ̀fà àfa àtàn kọ́ mi ní kéwùnù wọ́n ra ìbẹ̀rù Ọlọ́run sí wa lẹ́ẹ̀mí púpọ̀. dá mi mọ sọ́tọ̀ wọn bí tí mo ti wá wọ́n dá mi mọ sọ́tọ̀ bí ìgbà tó bá sọ pé ní adálé mọ fèsù lọ́tọ̀ wọ́n dá mi mọ sọ́tọ̀ àwọn ni wọ́n wo náà tún jẹ́ ká mọ̀ pé ìbẹ̀rù Ọlọ́run ọba tún wà bàbá mi àgbàláyé gbà mí èmi ò dá èsù mú o. mo gbọ́ yín sà. kí ló wàá ṣe báyìí torí mo rí i pé ẹ̀rù obìnrin ti ń bà ọ́ generally gan lẹ́yìn tí ẹ̀ gan ẹ̀rù obìnrin ń bà ọ́. àwọn bá mi ò lágbára ó tẹ ìwò ṣe ayé nǹkan tí mo rò bóyá mo lè ṣe number one ó ti stop èmi àti ò lè ṣe mọ́ kó máa lọ́lẹ̀ tẹ̀ kí mi náà máa lọ́lẹ̀ tèmi ká má pàdé mọ́. mo tọ́ fáyìn báyìí. ayé lomi two ni pé ń pa ọmọ mi so màá ní láti gba àwọn ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ but second born àwọn last born yẹn tó bá ti tọ́ wọn díẹ̀ màá tún gbà three ni pé anything ò gbọ́dọ̀ ṣe mí. Ahmed ọmọ obìnrin yẹn ẹ rí lọ́sàn-án o ẹ rí lóru o anytime tẹ́ ẹ bá ti padà rí ọmọ obìnrin o ọ gbọ́dọ̀ wá sí orí ètò kó wá sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé òun ò ní í ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ rẹ mọ́. ó máa wá. nítorí pé ó mọ̀ pé ìjọ tí ọba kú iná nìtìjú òun pin ó sì lè padà mọ́ sáré kó kúkú kú náà. ọmọ tó wá sórí ètò ń bí tí ń pè ọ́ kíkankíkan tí ń porúkọ ìyá rẹ Ahmed ọmọ Mọ̀dínátù kó jáde lọ o kó mọ̀ wọlé o sọ́rí ọ wọlé. aṣáájú mi kú aṣáájú mi kú bó ṣe wáyé rẹ. Aláàjì ẹ má bẹ́ẹ̀ mi bẹ́ o tó bá lè pa èmi kó pa èmi o. èṣù kẹ́mi mò ń bọ̀.
ọmọ Ahmed ti gbọ́ orin Barrister jìnnà ẹni tó bá ní ikú aṣíwájú ní ikú o èrò tó bá rò lọ́kàn sí mi tí ní gómi àjẹ́ ẹlùlù tó lóun ọ̀fàjò orí ara rẹ ni ó bí gbé bóyí ẹ ó dọ̀rọ̀ àṣẹ o ìyẹ́ idó ẹ má máa yí kòkó bẹ́ẹ̀ yí kòkó afọ gidigidi àánú ẹ̀ ṣe mí tá a bá ti kọrin a ò fẹ́ kó lọ. Ọkùnrin yìí tí lọ́lọ́wọ́ ní gbowó yìí. Ìgbẹ́ ìfẹ́ kankan. Kò sí iye owó tá a lè fún ọ. Ìfẹ́ kankan àdúrà nìkan ṣe fún mi. Tó lè tó oore tó ṣe. Tó bá rò pé Ahmed ló ṣe fún kì í ṣe Ahmed. Ahmed kọ́ mo ṣe fún mo ṣe fún ayé ara mi àtọmọ tèmi náà bí. Ẹ̀sán bẹ́ẹ̀. Jẹ́ràn ọkùnrin. Èṣù gbọ́mọ̀bọ̀ Èṣù gbọ́mọ̀. Gbogbo ti dẹ Èṣù o. Èṣù o. O ṣeun. Gbogbo tí ń dẹ̀rọ ọkùnrin pátápátá lọ sóore fún. Bẹ́ẹ̀ni. Gbogbo tí ń dọkùnrin pátápátá ó jẹ́ ká máa ronú lẹ́ẹ̀mejì. Ó jẹ́ ká mọ̀ wípé ó bímọ fún ni òkè ọmọ pa ni. Ó jẹ́ á mọ̀ wípé àjọ ń jẹ àjọ mu òkè ọmọ pa ni dànù. Ó jẹ́ á mọ̀ wípé mo ṣe báyìí fún un, mò ń tọ́jú ẹ, mò ń ṣe léyìí, kò pé kó mọ̀ pa ọ́ dànù. Kò ṣe bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n Ahmed gbogbo àwọn ọmọ tó bí ló ní di DNA test. Pàápàá jùlọ àwọn ìbejì bẹ́ẹ̀ ni mo sọ fún ọ because bíyàwó rí ọ̀bá tí ìmọ̀ rẹ lòmíì tí ò tí ì ní replacement fún ẹ̀ǹbì kan ó ṣeé sọ pé ikú lọ́kàn bẹ́ẹ̀ yẹn directly ta ni ó di ojú ihò tó fi sílẹ̀ ààyè tó fi sílẹ̀ tó bá kú ta ni ó di tí owó lè dí ni tóòbù rẹ tó ló ń fẹ́ gbà tó fi fẹ́ pa ọ́ tó lè dín ní. Ṣé wọ́n gbọ́ wípé ìyàwó rẹ̀ sọ fún bàbá yìí wípé gbogbo ń tó bá fẹ́ lòun ó ṣe fún un including ara rẹ̀ nìyẹn including ara rẹ̀ ó nìyẹn ló lòun ó gbé fún bàbá yìí. Èṣù ọ̀fẹ́. Bàbá ń yọ lẹ́dà àbúrò àmọ́ yọ ní ṣe bàbá mi ló sọ fún mi. Èyí ṣerú ẹ̀ ọdẹ ni wá ọdẹ pọdẹ jayé. Èṣù ó gbé ọ. Àmì àṣẹ. Èṣù ó gbé ọ. Àṣẹ. Èṣù ó gbé ọ. Àṣẹ. Gbogbo ọmọ Nàìjíríà dúpẹ́ lọ́wọ́ rẹ o Èṣù. Gbogbo ọmọ Nàìjíríà mọ rírì rẹ o Èṣù. Obì gángan lè sú. Obì gángan lè sú. Táńdé àlàyé kò nínú ọgbàdẹ̀ra táńkápù. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ọ̀rọ̀ òun náà lẹ ti gbọ́ yìí ta lè sù ṣé lóòótọ́ lódodo obìnrin gangan lè sù ṣáwọn obìnrin tá à ń fẹ́ sílé yìí ṣéṣù ni wọ́n lóòótọ́ ni ṣáwọn obìnrin wa yìí ṣéṣù là á pè wọ́n àbí Olódùmarè ló mọ̀ọ́mọ̀ dá wọn lákàndá ẹ̀dá bẹ́ẹ̀ ó yẹ kí èmi àti ẹ kájọ fi eléyìí kájọ fi kọ́gbọ́n lọ́pọ̀lọpọ̀ torí pé ọgbọ́n ló yẹ kájọ fọ̀rọ̀ yìí kọ́ kò ní dáa ká wá jẹ́ pé ọ̀rọ̀ ara wa òun náà la fi kọ́gbọ́n ọ̀rọ̀ lọ́rọ̀ ńlẹ̀ dá fi kọ́gbọ́n tí ó padà wá ṣẹlẹ̀ sí eléyìí ló yẹ kí èmi àti ó fi kọ́gbọ́n wípé obìnrin bímọ fúnni kò ní ó má pa ni bẹ́ẹ̀ obìnrin ò sì bímọ fúnni náà kò ní ó má ṣe ni ní jàǹbá ikú ti pa ni láì fura ńlá àwọn obìnrin yìí ẹ̀yà fi kí Lédùmarè kó dákun kó dábọ̀ kó sọ wà lọ́wọ́ wọn onílẹ̀ ti gbọ́ yìí ǹjẹ́ tó bá jẹ́wọ́ lọkùnrin ọ̀hún kí ló ṣe ó gbàyàwó ẹ padà àbó ò ní gbà á ṣé ó dáríjìn àbó ò ní dáríjìn ṣáwọn ọmọ tó bí yìí ṣó gbìyànjú àti ṣe DNA test wọn ni àbó ò ní ṣe tó bá jẹ́wọ́ kí ló fẹ́ ṣe mo fẹ́ kí èmi àti ẹ kájọ fi ìdáhùn àti ìdáhùn wa sí abẹ́ comment section yìí bẹ́ẹ̀ wọ́n tó jóbìnrin náà kí ni tó ṣe tó bá jẹ́ wípé ó bá wá bára rẹ̀ nírúpò yìí kí ni tó dá lára kí ni ọ̀nà àbáyọ tó fi tán kínní yìí ohun gbogbo ó dọ̀wọ́ ẹ̀yin yẹn wá tẹ̀ ń wò wá lẹ́ẹ̀kan sí orúkọ tèmi yí padà ọmọbìnrin owó Adéníyì Ayekooto òun náà ni èmi ń jẹ́ mo tó bá jẹ́ pé ìgbà ọkọ rẹ̀ tí ohun wo ètò wa yìí mọ́nì jìnnà mọ́sàárẹ̀ jìnnà máa rọ̀ wọ́ pé kí o bá wa subscribe sórí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kó bá wa tẹ̀lé ṣẹ́ṣẹ́ bẹ́ẹ̀
kò lè jẹ́ náà kọ́ tí ó máa rí àwọn ètò wa bí a bá ṣe mọ̀ wá fún yín títí dìgbà míì tá a tún máa pàdé lórí àkànṣe ètò míì lórí ètò Kìlárí gbọ́ lórí Ayekooto TV. Ayekooto TV òdodo àti òtítọ́ òun náà ládọ́ lórí bẹ́ẹ̀ sì ni the truth must be told títí di ìgbà tí mi àti yóò tún máa pàdé mo sọ fún yín pé ire àti àlàáfíà ìdùnnú ni kò jẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa àní rìn níjọ́ tẹ̀bí ń pọ̀ náà àní fi aṣọ wa àní fi ránṣẹ́ sí èèyàn ẹlẹ́ni kò ní jẹ́ṣẹ́ wa àwa alájẹṣẹ́ wa alájèrèṣẹ́ wa alágbára Ọlọ́run o ikú òjijì kò ní pa gbogbo ẹ̀yin tẹ́jú lólùfẹ́ wa títí dìgbà mi tẹ́mi àti yín ò máa pàdé kí èmi àti yín kájọ fi àdọ̀ ìdùnnú kájọ pàdé ó dìgbà kan náà.